onílé ìkílẹ̀ kọ́ o. ṣe gbọ́dọ̀. tẹ́ni kọ́ o ti. ayé gbọ́dọ̀ ṣùgbọ́n ilé ìkílẹ̀ kọ́ ṣáwọn ọmọdé ti kọ́ lé ni. ẹ gbàgbé yẹn kò sí tọkọ mi bọ́ọ̀dì kálukú ṣe wà ìkọ́mọ́tẹ́fẹ́ ṣe kó kálukú wọ aṣọ tó bá rí. kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣé ilẹ̀ kókó fẹ́ di àná nínú ilé ni ẹ dá mi lóhùn náà ẹ lè fẹ́ pa bọ̀bọ̀ yìí. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ojú wo lè fẹ́ káwọn ẹbí ọkọ mi máa fi wò tíyàn ọkọ mi bá jáde ń sì tán bá kòkò lọ́wọ́ yìí. tó báyìí mo ti tóòsì ìyá ẹ̀ ajẹ́kù ẹ̀ bá kan kò ní máa ṣoṣù máa ṣàkóso orí burúkú kan. tígbà tí nǹkan wàá dùn fún tígbà ìlà máa wá sà ìgbà tí nǹkan ń dùn fún àjọ ń gbádùn ẹ̀ náà nìyà. kílódé tó tutù báyìí gbogbo wa lámọ̀ wípé ó pọ̀n lẹ̀ fún ibi ilẹ̀. tó bá wá padà fojú mi gbolẹ̀ débi pé mo ti yùsùn ọ̀nà méjì tó padà fẹ́ mọ́ wọ́n máa tọrọ ọkọ fún ọ ni. ẹ wo bí wọ́n á tọrọ ìyàwó fún yín kí ló ṣẹlẹ̀. gbogbo ẹnu fún kí ni. ẹnu àwọn wèrè ni. àwọn wo. lẹ́nu ìwúlẹ̀ ẹ̀ fẹ́ ṣe wà yìí. gbà sọrí sí aláníkọ́mọ ẹ má ràjọ fún ẹ. ókè aṣọ tèmi dà. oníkálukú máa sọ̀rọ̀ ọ̀nà àwọn òbí àfàbí ọ̀ndẹ̀ àwọn òbí àfẹ́wọ́ ní ká. ẹ kájọ kálẹ̀ kájọ fún ẹsẹ̀ lọ kájọ débẹ̀. wo ìgbà tí mo bí ìwọ gangan tí mo bí ẹ mo láti gbé ẹ lọ sọ́jà ni mo ní káwọn ọjà máa pariwo ní ẹ lórí. láti tún ọjọ́ Ikomo rẹ̀ o lọ́la ìdíje ìyá ọkọ ọ̀la ìyá ìgbé ọ̀la ìyàwó oníṣọ́nà láàrin ìyàwó ọlọ́jọ́jọ́ ọmọ ni wọ́n wá ṣe nílé ọmọ wọn lógún bá gbé bọ́n ìjà gbọ̀ngàn lójoojúmọ́ ọjọ́ Ikomo ní gbẹ́gẹ́dẹ́ gbiná sinimá ilé lálejò olóyin ládùn gbọ́ngbọ́n kan sí ọjọ́ Ikomo làkọlé rẹ̀ ó ti wà lórí YouTube iṣẹ́ ńlá níyàwó tún wò ní o. ojoojúmọ́ ariwo ìdàgbàgbà gbogbo ìgbà nínú ilé ọlọ́mọ tuntun wọ́n kóra wọn dé wọ́n fẹ́ sọ lọ́jọ́jọ́ ọmọ kó tó dọjọ́ Ikomo wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n ṣe tẹ́ńkíá fúnra wọn bára wọn fà ó já kutukutu ìyá sàpọ́n ìyá ìyàwó lòun ò ní gbọ́ lọ́lá ìdíje ìyá ọkọ lòun ò ní gbà ọláyà igwe bàbá ìyàwó ló da gbogbo ẹ̀rù pátápátá èdè fún mi Martins ìyàwó bá fàbọn ẹyọ ẹgbà ni ẹ lajà kí ló dé ọjọ́ Ikomo gangan la ara ràn bọ́ǹbù lọ́wọ́ ló bá di sọ àtàyànyàn yà ń pẹpẹ skataskata sinimá ti tún ọjọ́ Ikomo another fantastic movie written and produced by Owolabi Ajasa directed by Wasiu Owoya Gausu starring Nidi Funmi Martins Abiodun ọláyà igwe lọ́lá ìdíjẹ́ ọbátidé Kevin bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá túnjí adémiòye bíọ́lá adékúnlé Owolabi Ajasa tósì ọ̀lànìyàn afis Abiodun ọwọ́ ẹni afẹ́ ní ìtàn Kabiru adéyínká arínájà Fúnmi sọnọ́lá ìyá sàpọ̀n Anna Sodiya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìta àpàkọ́lé ẹ̀ ní ọjọ́ Ikomo subtitled in English ó ti jáde kàṣàgbà sórí YouTube àwọn tó wò ní ẹgbà bẹ́ẹ̀. I hereby stop unnecessary trouble in this house. I'm going to remain as a peacemaker.